wàhálà òṣèlú ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní agbègbè Agége ní ìpínlẹ̀ Èkó báyìí o, nítorí inú ń bí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC kan gidigidi ní agbègbè Agége báyìí, tó sì jẹ́ pé wọ́n ti ń fi ẹjọ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó Honorable Mudashiru Obasa wọ́n ti fi ń sun Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC wípé níbi ètò ìdìbò abẹ́lé tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú APC ti Agége ní ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí ó kọjá, èyí tí í ṣe 20 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí, 20th of May 2026, wípé màgòmágó ni Obasa ṣe, ó sì lo ọwọ́ agbára lé àwọn lórí lásìkò ètò ìdìbò náà. Ẹ rántí wípé ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí ó kọjá nínú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ṣètò ìdìbò abẹ́lé wọn láti yan àwọn aṣòfin tí ó ṣojú wọn nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, tó sì jẹ́ pé tí agbègbè Agége tí Obasa wà òun gan ni ó di wàhálà táwọn ọmọ ẹgbẹ́ kan tí wọ́n ń bínú sí. Ẹ rántí pé Obasa ló ń ṣojú agbègbè Agége constituency 1 nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó, tó sì jẹ́ pé òun ní igbákẹta gómìnà báyìí lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí abẹnugan tó jẹ́, ṣùgbọ́n Obasa ò lọ fún ipò náà mọ́ báyìí. Ipò aṣojú-ṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá Federal House of Representatives ló lọ fún, eléyìí ló sì ṣe ààyè sílẹ̀ fún ẹlòmíín láti gba ipò rẹ̀. Àwọn tí Obasa tó wá fòǹtẹ̀ lù láti lọ ṣojú agbègbè Agége constituency 1 àti constituency 2 nílé ìgbìmọ̀ aṣòfin Èkó, àwọn náà ni Honorable Abdulazeez Ọládàpọ̀ ẹni tí ó gbayé mọ̀ sí Nínálowó àti ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Agége lánàá ìyẹn Honorable Abdulganiy Egunjobi. Àwọn méjèèjì ló fòǹtẹ̀ lù pé kí wọ́n lọ ṣe ojú Agége nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Ṣáà nígbà tí ètò ìdìbò náà sì wáyé, àwọn méjèèjì tí Obasa tó fòǹtẹ̀ lù yìí, àwọn náà ló máa jáwé olúborí, kódà tí wọ́n gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ aṣòfin tó ń ṣojú agbègbè Agége constituency 2 nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó Honorable Abdulkareem Jubri, tí wọ́n gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ẹ̀. Ṣáà oníṣe ni ọkùnrin kan tóun náà díje du ipò náà, ìyún Honorable Mutiu Ọládèbó, tí gbogbo àwọn èèyàn ń pè lọ́kàdìbò l'Agége, ló ti mẹ́jọ Obasa lọ sọ́dọ̀ Tinubu àti alága àgbà ẹgbẹ́ òṣèlú APC àti ti alága ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Èkó pé ká gbà wọ́n lọ́wọ́ ẹ̀ o. Ó ní agídí ni Obasa ló fi ṣe ètò ìdìbò náà nítorí pé òun lòún jáwé olúborí ní agbègbè ọ̀hún, ṣùgbọ́n tó Obasa tó lo ọwọ́ agbára lé àwọn lórí. Ó ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ nínú ọ̀dọ́ l'Agége tí inú sì ń bí wọn gidigidi. Bẹ́ẹ̀ làwọn ọmọlẹ́yìn igbákejì alága ìjọba ìbílẹ̀ Agége àná Gbénga Abíọ́lá tí ìnagijẹ ń jẹ́ Àgbélébùú làwọn náà ń bínú tó sì ń fẹjọ́ Obasa sùn wípé màgòmágó ló ṣe, tó sì ní kí Tinubu àti gbogbo àwọn àgbẹ̀ ẹgbẹ́ tẹ́sí tí wàá gbà wọ́n kan dìde sí ọ̀run gbà wọ́n.